mo nígbàgbọ́ pé à ń tẹ́ tú fajá ò sí ń bẹ̀. ẹ gbọ́ ìròyìn ìṣẹ̀lẹ̀ tá a gbọ́ lónìí lórí tọ̀gá sọ́jà táwọn ajínigbé jí gbé pẹ̀lú ìyàwó ẹ̀. wọ́n ló ti kú sí àhámọ́ àwọn sọ́jà. ẹ̀rí pé lẹ́yìn ń gbẹnu tán. eléyìí tún kọjá bẹ́ẹ̀. eléyìí tún lágbára. bẹ́ẹ̀ ṣe wọlé ẹ̀dá pẹ̀ bá ń pín prógráàmù ọ̀hún. ọlágbára o. ikú ń pagílí ń tí aláwọ̀. ábìlì ń tà sí ẹni ọ̀fàwọ̀ rẹ̀ sóńdè. àgótọ́gbọ́n sásálẹ̀ bì tí mú pa yìí o. abọ́ nítorí olóṣèlú. kọ́lọ́wọ́n ṣàánú wa ni o. ẹ bá mi ṣe program yẹn láàrin ìṣẹ́jú kẹjọ. ọ̀gbẹ́ni rédíò tó ń sọ̀rọ̀. ẹ káàbọ̀ bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ dákun ẹ bá ń sáré pín program yẹn jọ. kọ́mọ̀já wà nìkan láwà lórí ètò. ẹ jẹ́ ká pe àwọn èèyàn kan mọ́dọ̀. òye akájọ ṣe gbogbo ẹ̀yin tó ń láyé o. ọmọdé ìlú pẹ̀lú àgbàlagbà o. aláṣọ ló lòwú alápatà ló lọ́bẹ. àwa ni bọ́dọ̀ sàn àwa tó ní bọ́dọ̀ rò. Akínkúnmi Àlàbí ti dé tòsí o. jẹ́ kájọ ṣe lètò tó gorí àléfà o. bóyá kájọ ṣe àwọn kan kò gbẹ́rù dórí. ẹ jẹ́ kájọ ṣe ọwọ́ kan kò gbẹ́rù àjẹjọ ọwọ́ kan ò gbé gbádọ́rẹ́. mo lówó máa tọ́jú òbí mi o. ìyá ni káàkiri bàbá làbákẹ́. láyé ìgbà náà ńgbà tí ọ̀gá awọ́ bá bẹ̀rẹ̀ ètò Dr. Akínkúnmi Àlàbí kọ́lọ̀ ń jẹ́ ká rí ń pẹ́sà ni wọ́n máa ń lorin láyé ìgbà náà mọ̀ bóyá wọ́n sì ń lòdì sí o. well n ò fẹ́ lo àmì fàágùn lórí ètò yìí lónìí ṣùgbọ́n mo ní kí n kọ́kọ́ sọ fún ọ tàbí kí n tó ṣètò rárá kí n kọ́kọ́ tọrọ àforíjì kan lọ́wọ́ àwọn stúdẹ̀ǹtì mi lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ mi pẹ̀lú àwọn pẹ́rẹ́ǹtì wa pé mi ò láǹfààní láti wọ yàrá ìkàwé lónìí. ó wà very very unfortunate. mo lọ òde àríyá ni ó sì pọn dandan láti lọ ọ̀nà jìn mo sáré kí n lè délé kí n lè bá but unfortunately mi ò láǹfààní so mo tọrọ àforíjì lọ́wọ́ ẹ̀yin akẹ́kọ̀ọ́ mi. I love you all. gbogbo yín náà lọ́mọ mi bó ti wù kọ́ làwọn òbí yín ọ̀pọ̀ tó láyé ọlá yín yóò ju tiwọn lọ lágbára Ọlọ́run. so ẹ má bínú àforíjì mi á wọ yàrá àkàwé wa lọ́la níbi tá a ti ń kọ́ ẹ̀kọ́ èdè Yorùbá. ẹ̀yin náà wà lókè òkun London, America, Canada, Europe ẹ fẹ́ kọ́ máa yàn darapọ̀ mọ́ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +234
904 851 9362 plus 234 904 851 9362. Well, tẹ́lẹ̀ tí mo fẹ́ sọ fún ọ ní pé dákun dábọ̀ má jẹ́ kẹ́nìkan kó jí ọ gbé o. Àwọn èèyàn lè má gbọ́ mi o, tàbí kí wọ́n má gbọ́ mi díẹ̀díẹ̀. Ọ̀dà kò sí wàhálà. So kẹ́ni tí mo ń gbìyànjú àti sọ ni pé dákun dábọ̀ má jẹ́ kí wọ́n jí ọ gbé o, má jẹ́ wọ́n jí ọ gbé o. Ọ̀gá sọ́jà odidi general wọ́n jí gbé yìí, rescue team mélòó la rán, ń bo la wà gbà. Ó ń jáde ni o, ó ń travel ni o, wọ́n gbé òun àtìyàwó ẹ̀. Àwọn ajínigbé dẹ̀ jí gbé, ó dẹ̀ kú mọ́ wọn lọ́wọ́. Kí wọ́n fi ṣe tó ikú mọ́ wọn lọ́wọ́. Àwọn èèyàn tí wọ́n ń jí gbé kí làrùn tí ń bẹ lára wọn tẹ́lẹ̀, kí ni wọ́n ń nọ́ọ̀sì, kí wọ́n ń tọ́jú. Sí ajínigbé, sọ̀rọ̀ ajínigbé kan mo ní ọ̀sà tàbí mo gbọ́dọ̀ jẹun àbọ̀yẹ kí n ti lo oògùn kan, kí lọ́kàn wọ́n. Ẹ̀yin náà ti wá rí gbangba wípé compulsorily ní fún wa láti rẹ́yìn sùnmọ̀mí àti ìjínigbé lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ wo adúrú aburú tó ti mú bá wa, ẹ wo wàhálà tó ti dá sí wa lọ́rùn, ẹ wo bínú gbogbo orílẹ̀‐èdè Nàìjíríà ṣe wà nínú dààmúdààbò. ṣe rí reason tó fi yẹ kẹ́ mọ́ lọ lẹ́mọ́ káfí ọ lọ láfè. Ọ̀tọ̀ ni tá à ń sọ ń bí, ọ̀tọ̀ ni tí wọ́n ń sọ ń bẹ̀ yẹn. Olórí burúkú òpònú kan tó sọ wípé àwọn ajínigbé ó ní wọ́n bẹ́ta IPOB. Ǹjẹ́ kí ló dé tó rí bẹ́ẹ̀? Ó láwọn IPOB ọlọ́pàá sọ́jà làwọn ń dojú ìjà kọ, ṣùgbọ́n àwọn ajínigbé àwọn ń jí ọmọ gbé láti gba ránsọ́ọ̀mù. Ẹ já béèrè lọ́wọ́ olórí burúkú wípé kí ni ìyàtọ̀ nínú ọmọ Bántálẹ́? Ìwọ lọmọ rẹ náà ma ètù ni àbáhàyà àbájẹ? Kò yé mi. Mo gbọ́rọ̀ yẹn ó ṣe mí kàyéfì, kì í ṣe pọ́ ẹ̀sẹ̀ ṣe mí kàyéfì ń tèmi. Látọjọ́ tán ti jí general yẹn gbé nílé ayé tí ó ti ní ìtumọ̀ mí ìsinmi. Because ńgbà wọ́n gbé odidi ológun, wọ́n dẹ̀ rí gbé bẹ́ẹ̀, wọ́n dẹ̀ gbéyàwó ẹ̀ bẹ́ẹ̀, ó dẹ̀ kú mọ́ wọn lọ́wọ́ bẹ́ẹ̀, kò dẹ̀ sí nǹkan tá a ṣe sí bẹ́ẹ̀. Dúpẹ́ tó bá di lọ́la táwọn tó jí gbé tó pa general yìí tí wọ́n bá láwọn rìpẹ́ǹtì, á integrate wọn padà sáàrin àwùjọ ni. Irú orílẹ̀-èdè wo la ti bára wa? Orílẹ̀-èdè ta ti rán ọmọ yahoo lẹ́wọ̀n, ta ti ń pardon bandits. Ṣé bẹ́ẹ̀ bá jí lójúmọ́ sẹ́rù orílẹ̀-èdè yìí ò kì í bá yín ni? Ó ń bá yín mi. This is not a matter of Bọ́lá Tinubu. Collective matter ni. Tinubu kọ́ ni yóò gbàsọ sọ́jà sọ́rùn, Tinubu kọ́ ni yóò dèbọn mápá. Tinubu ó sọ pé kẹ́nìkan kó pardon onísùnmọ̀mí, ó ní ẹgbẹ́jà káwọn mọ́lé. Ó lóun ní san rásọ̀mù tóun. Àwọn tó dẹ̀rù pó kúnjú òṣùwọ̀n ló ránṣẹ́. Àwọn tá wá rò pó kúnjú òṣùwọ̀n jẹ́ wọ́n kúnjú òṣùwọ̀n tòótọ́. Irúṣẹ́ wo wọ́n ń ṣe nínú igbó? Ọdún mélòó wọ́n fẹ́ fi pélé wèrè? Àwọn onísùnmọ̀mí wọ́n wá di ààrẹ mọ́ wa lọ́wọ́.
because àwọn gan pàṣẹ ju Bọ́lá Ahmed Tinubu lọ. Bọ́lá Ahmed Tinubu ò lè kọ̀máǹdì mi kí n mówó wá, kò lè kọ̀máǹdì ẹ̀yin náà kẹ́ mówó wá. Àwọn bandit lè kọ̀máǹdì ká máa gbọ̀n jìàjìà káàkiri, ká máa sáré káàkiri. Ilé ẹbí yín ti fẹ́ wó wọn ní o mówó wá, òun complain láti ẹjọ́ yìí. Bandit jí ọ níyàwó gbé, ó jí ọlọ́mọ gbé, wọ́n béèrè 10 million, ó wá ń sáré káàkiri, ó wá ń wówó jọ. Owó tẹ́lòmí ò lè yá fọ́mọ rẹ̀ láti ṣe nǹkan rí. Bí ẹ bá jí ọmọ òun gbé, èèyàn ò sẹ́yìn ò ní wá káàkiri. Ẹni tí ó fẹ́ràn èèyàn gan san bẹ́ẹ̀. Question mi leléyìí, ẹ dákun torí Ọlọ́run, ṣé a lè ṣẹ́gun yìí àbí ò ṣeé ṣẹ́? I mean, ṣé bá ṣe mọ́ bá lọ leléyìí àbó lópin, níbo lópin rẹ̀ wà? Ọ̀nà mélòó la mọ̀ táwọn oníjàǹdùkú gbé tán wà nínú igbó? Ọ̀nà mélòó ńlá mọ̀ tí wọ́n wà, mélòó wọn ní bẹ́ẹ̀? Ǹjẹ́ a lè ka iye àwọn èèyàn tí ń bẹ nínú àhámọ́ ajínigbé lónìí lórílẹ̀‐èdè Nàìjíríà nípínlẹ̀ kọ̀ọ̀kan? Àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé lójú wa nìkan la lè sọ ń parẹ́ o. Àwọn tí wọn ò gbé lójú wa ńkọ́? Àwọn tí ò sí èèyàn kankan bẹ́ẹ̀ ń gbà tí wọ́n gbé wọn débi tí wọ́n lè ṣàlàyé fẹ́ lòmíì wípé wọ́n gbẹ́ nìkan lọ o. Mélòó ọkọ̀ wọn ti dá dúró tẹ́nìkan kọ́ ọ mọ̀ tán ti káwọn èèyàn inú ẹ̀ sọ̀kalẹ̀ tán kó wọn wọnú igbó lọ. Agbára wo la ní ta fẹ́ sà? Ṣé general yẹn kú bẹ́ẹ̀ náà ni? Àwọn kan ti kú ṣáájú ẹ̀ bẹ́ẹ̀. Àwọn onísùmọ̀mí ti wọ military base tí wọ́n pa àwọn èèyàn rẹpẹtẹ tán tó jíyàn gbé ní military base. Ìwọ wá ń sapá kẹndu káàkiri, ó ní wọn ò lè gbé ọ, má jẹ́ kí wọ́n gbé ọ torí Ọlọ́mọ ń bẹ̀ ọ ni o. Èmi náà try as much as possible. N ò ní rìn sọ́nà bíi tí wọ́n ti bìkọ́ wọ́n bá lọ jíru wa gbé kéèyàn kàn máa kọrin ilé ló lọ tàràrà, ilé ló lọ tàràrà, bàbá rẹ̀ ilé o, ilé ló lọ tàràrà. Torí kò sẹ́ni tí ó gbà lóra rẹ̀ kalẹ̀. Ta ló jẹun yóò débi pé yóò dáwó fẹ́ nìkan nísìn? Kọ́lọ́ mọ́jà rìn ju ebi ń pọ̀ náà. So mo rí ìròyìn yẹn ó kà mí láyà. Mo sì rí nǹkan tí ń lọ Nàìjíríà, ẹ̀rù bà mí púpọ̀ jù. Ẹ bá ń fi sẹ́kọ̀ǹsì méjì pín prógrámù yẹn jọ. Ẹ má bínú ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Nàìjíríà ń lé orílẹ̀-èdè mi ọ̀wọ́n. Ìlú tá a fi wàrà tó yín púpọ̀ dá lọ́lá. Ìlú tí ò sí wàrà nínú ẹ̀ mọ́. Débi tá a rọ̀wọ́ yín ẹ̀ là. Tàbí ká sọ pé ìlú tí wàrà abẹ wà lọ́wọ́ èèyàn péréte. Ẹ má bínú o. Ẹ má bínú, ẹ dákun, ẹ bá ń pín o, ẹ bá ń pín o. Ẹ dákun, ẹ dákun, ẹ dákun. Ẹ má bínú o, ẹ má bínú o. Ẹ má bínú o. Ẹ foríjì mi o. Èmi náà kọ́ o.
èmi mọ̀ pé gbogbo aláti réròyìn ọ̀hún o ṣùgbọ́n àyàkó èmi ẹ̀rù bà mí. Nigeria retired general Pine in captivity. Retired Major General Rabe Abubakar was spokesman for the army a decade ago. A retired Nigerian Army general who had been kidnapped by gunmen in the country's northwest as Pine while being held captive, the military has said. Kí ni ìgbésẹ̀ tí military gbé ńgbà tí òtútù ń pò kan ọ̀rẹ́ wọn? Ṣé wọ́n rí gẹ́gẹ́ bí business as usual? Àbí wọ́n rí gẹ́gẹ́ bí ikú tí ń pojúgbẹ̀ ẹni? Odidi ọ̀gá sọ́jà àdẹ̀lé track ẹ̀. A retired Nigerian Army general who had been kidnapped by gunmen, Major General Rabe Abubakar, who had a high-profile job as military spokesman between 2015 and 2017, was abducted with his wife while traveling in Katsina State last month. Látòṣù tó lọ wọ́n ti jí gbé. No group has said it was behind the kidnapping. Ìyẹn túmọ̀ sí pé àwọn Boko wọn ò pa wọn ni, àwọn ẹ̀sì wọn ò pa wọn ni, àwọn bandi wọn ò pa wọn ni, àwọn iswa wọn ò pa wọn ni. Gbọ́ ta ni ó fọ̀bẹ tó nù jẹ́sù kí wọ́n jí gbé fún? Ṣé wọ́n béèrè ránsọ́ọ̀mù? Ṣé kú rẹ̀ sọ lọ́wọ́ nǹkan kan nú? Ṣé jíjí gbé ẹ̀ sọ lọ́wọ́ nǹkan kan nú? Ńgbà jẹ́ ọkọ àtìyàwó gbé tọkọ sì kú sínú ìgbèkùn bẹ̀ lójú ìyàwó ẹ̀. Irú trauma wo nìyẹn? Kí lórílẹ̀-èdè yìí ń fún wa? Kí ló yẹ kórílẹ̀-èdè yìí ó fún wa? Àwọn tí ń bẹ lórí wa, àwọn tí ń so lórí wa, ǹjẹ́ wọ́n ever rò ó rí? Pọ̀ yẹ kórílẹ̀-èdè yìí ó pín bá a ṣe ń rò ó ń tiwa. Ǹjẹ́ àwọn gangan rò ó rí? Àwọn tó wà ní Senate, tó wà House of Rep, àwọn gómìnà, ǹjẹ́ wọ́n ever rò ó rí? Wípé ó yẹ ká pín Nàìjíríà, ó yẹ kí Nàìjíríà ó wà káwọn kí region kọ̀ọ̀kan wà lọ́tọ̀ọ̀tọ̀. Ǹjẹ́ wọ́n rò ó rí? Tí wọn ò bá rò ó rí, ǹjẹ́ àwa gangan ń jẹ́ kó wà létí wọn? Ǹjẹ́ à ń sọ sí tí wọn? Torí èyàn ò kí ń dàgbà sí tí ò bá mọ̀. Mo wo pé báwo nílẹ̀ Yorùbá ò bá ṣe wà lómìnira tó, báwo làbá ṣe wà lálàáfíà tó. Ká ní jẹ́jẹ́ wa là ń bá ilé ayé ara wa lọ lásìpìlẹ̀. Láti ìgbà táwọn Awólọ́wọ̀ ti wà ní premier nǹkankan. Ká ní bẹ́ẹ̀ náà la ṣe wà dé sẹ́ni. Ẹ wo bá a bá ṣe dàgbà sí. Because calculation mi, ojú ìwòye mi, ò ní pé anybody ló lè sọnù lọ́la. Ẹnìkan béèrè ìbéèrè kan ń pé láti ìpìlẹ̀ ni wọ́n ti ń jiyàn gbé ní jàǹdùkú ti wà. Ó ní ṣé lórí ọ̀rọ̀ ẹ̀sìn náà ni ló bí ní gbogbo ẹ̀ wọ́n máa sọ pé Muslim ni wọ́n. Ó ní ṣé Muslim náà ní jiyàn gbé látilẹ̀. Mo wá ní ká sọ fún tọ̀hún wípé ìjínigbé tayé àtijọ́ tán fi máa ń sọ fún wa pé bọ́n bá pè yẹn mọ́ dáhùn o, wọ́n máa ń gbé èèyàn sówó ni o. Kò sábà sẹ́ni tí ń gbé èèyàn tí ń gba ransom. Ntí mo sì tún mọ̀ tán máa ń jí gbéǹgbà náà lóbìnrin. Ntí wọ́n sì fi máa ń jí wọ́n gbé ni pé ńgbà tóbìnrin bá lu ọkùnrin jìbìtì gbowó lọ́wọ́ ẹ̀, gba nǹkan lọ́wọ́ ẹ̀, tí ó wá rí i pé kò fẹ́ fẹ́ òun ni wọ́n fi máa ń jí wọ́n gbé. Wọ́n lè lọ dènà dé lọ́nà odò, wọ́n lè dènà dé lọ́nà oko, wọ́n ó gbé. Bóyá lẹ́yìn ìgbà tó bá lóyún àbí tó bá bímọ ní ó tó wá sọ fáwọn òbí ẹ̀. Ìmí ìdẹ̀wà tó jẹ́ wípé àti ìyá àti ọkọ ni wọ́n jọ máa ń mọ̀ wípé kán jí gbé. Àwọn ìyá kan wà láyé àtijọ́ tí wọ́n lóòótọ́
bọ́mọ bá ti ń gba nǹkan lọ́wọ́ ọkùnrin náà mọ̀ sọ pé ń lọ ń gbà yìí o kò gbọ́dọ̀ dọ̀la kó o pò ṣe mọ́ o mọ́ bá ti rí i pé ọmọ òun wá ń tẹ̀ lọ́kùnrin míì tàbọ́ fẹ́ máa pàùndà lórí ẹni tí ń fẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n wà tàbí kò tètè fẹ́ lọlé ọkọ wọ́n wà bọ́kọ sọ̀rọ̀ ọ̀dọ̀gbọ́n ẹ̀ ni o eléyìí tí yánrí san kò ní kan ṣe o ọ̀dọ̀gbọ́n ẹ̀ ni ń ọ̀ràn lọ́jà ìjọba yìí kò ti wá àwọn èèyàn àwọn géńdé gìrì pákùnrin kí wọ́n bọ́ gbé táwọn yanjú eléyìí tó bá kù tó bá yá àwọn ìjínigbé tí ń bẹ láyé ìgbà náà nù o kì í ṣe táyé ìsìn o. The abduction and death of Abubakar highlights the continuing security challenges facing parts of northwest Nigeria bó n tó dé bá wa ní south kí lápẹ́ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ abúlé ìpínlẹ̀ Kwara ni wọ́n ti sá kúrò nílé làwọn ọba wọn ò wálé mọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ wà nínú dààmúdàbò ìpínlẹ̀ Ọ̀ṣun gbọ̀n rìrì ìpínlẹ̀ Èkìtì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n jí gbé ńbẹ̀ ìpínlẹ̀ Ondo ò lójú oorun ìpínlẹ̀ Ògùn ní kí ló ṣubú tẹ̀hún north east kẹ̀ north west kẹ̀ ṣàlàyé south west. Where criminal gangs known locally as bandits frequently carry out kidnapping for ransom as well as cattle rustling and attacks on rural communities. Ǹjọ́ ọmọ tí wọ́n ń pè ní cattle rustling ká dédé pa ẹni tí ń da màálù ká jogún màálù rẹ̀ ọmọ pínlẹ̀ yìí náà wà lókè ọya ọmọ pọ̀ wà káàkiri tí wọ́n pa ẹni tí ń da màálù tí wọ́n kó màálù rẹ̀ lọ ǹjọ́ tó bá rí gbákọ́ ló tó rámì ìyẹn wọ́n ń pè cattle rustling. Some militant jihadists have also operated in the region. An alleged militant camp in Sokoto State was the target of a U.S. airstrike on 25 December last year. Katsina had been one of the states most affected by the violence. The local media reported that the retired officer had been going to a wedding on 30 May when armed men attacked his vehicle and seized him, his wife, and their driver. Ìyẹn lọ bí ayé ìgbéyàwó lọ dáràn sí lọ kẹran sí. Ẹrú ìbámọ̀ ń tá a fi ń sọnù pé àìmọ̀ kì í pọmọ ọlọ́mọ jẹ. Àìmọ̀ ló ṣèyàwó àìmọ̀ ló sọmọ tuntun ń ló ṣèyàwó ọ̀sìngé ń ló sòkú pópó. Kálọ̀mọ tuntun mọ̀ ni kò ní yálé tálíkà ilé olówó ni ọ̀bá yàbí tó ti máa rí ìtọ́jú. Káníyàwó ọ̀sìngé mọ̀ ni ilé ọlọ́lá tí ń pẹ́ láyé ni ìbáyà ìbá ti yálé ẹni tí ó tètè kú tí ó wà dopó ní kògbókògbó ọjọ́ ayé rẹ̀. Òkú pópó ta ẹ̀sẹ̀ ń pè kán wá fi táǹkàṣù gbéhùn káwọn táǹkàṣù ọ wá gbéhùn. Kálọ̀mọjọ́ tá a sùn tá a ní jí mọ́ ni ìjọ́ tí ó kù sí pópó tó kù rẹ̀ ọmọ ráre ńlẹ̀ ẹlẹ́hun yóò jẹun tán yóò fẹ̀yìn lébùsùn bí kú bá dé amẹ́nire lójú oorun. Tí kálẹ̀ ni ẹlẹ́ni mọ̀ yóò fowó ránṣẹ́ fáwọn onígbéyàwó pé ẹ wò ó ẹ̀jẹ̀ máa ń wá séńjì kan o n ò ní lè wá o iṣẹ́ kan díwọ́ mo nípe gbàjáwìrì kọ́mọ jáde ńlẹ́njọ́ náà bóyá ọ̀yẹ̀yẹ̀ ikú ọ̀bá yẹ̀ lórí awo bóyá ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ìbá ti ṣẹlẹ̀ sí ẹni ẹlẹ́ni out of love ta ló mọ bónígbéyàwó ṣe súnmọ́ sí bóyá ọmọ kọ̀líìgì ẹni bóyá ọmọ àbúrò rẹ̀ ni bóyá ọmọ ẹ̀gbọ́n ẹni bóyá ọmọ ọ̀rẹ́ ẹni bóyá ẹbí wọn ni látijọ́ tí wọ́n ti jí gbé ṣé ìyàwó àtọkọ ìyàwó ṣé wọn ò lájọṣepọ̀. mísà ẹ gbádùn mi mà jẹ́nẹ́rà yìí àtìyàwó ẹ̀ àti dírẹ́fà wọn tí ń wà wọ́n lọ ni wọ́n jí gbé o níbi ìgbéyàwó wọn ń lọ o ibi kíni ibi ìgbéyàwó wọn ń lọ mo wá ń béèrè pé ọkọ ìyàwó àtìyàwó ọ̀sìngẹ́ ṣe torí pé wọ́n jí jẹ́nẹ́rà yìí gbé wọn ò jẹ́ lásìgbà náà
ṣé wọn ò bára wọn lájọṣepọ̀ ṣé ìṣe honeymoon gan ni wọ́n wà ṣé wọ́n ti kúrò ní honeymoon ńlá fi pé ìbànújẹ́ nìkan ò túlù ṣé wọ́n mọ̀ pé torí àwọn gan wọ́n ṣe jí gbé. Okay, days before news of his death emerged, a video shared on social media appeared to show Abubakar in captivity. He was seen with an apparent injury to his left leg alongside his wife and other hostages. The military said it chose not to comment publicly on the abduction while efforts to free those in captivity were being made. In deference to ongoing rescue efforts by security agencies, the armed forces withheld public comment while every operational resource was deployed in hope of securing his safe return. The whereabouts and condition of Abubakar's wife remain unknown, but a military spokesman said that ongoing operations have since been further intensified to bring perpetrators to justice and to dismantle all terrorist networks threatening our nation. Kí ló dá yín dúró tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́ ẹ̀ tí dismantle wọn àtẹ̀yìnkọ́gbọ́n agé tí ajá agélé títàn ẹ̀sẹ̀ ń tọ́jú abẹ wọ́n pè ní ẹlẹ́ni dànù wọ́n fi ṣòfò ẹ̀wá lẹ́fẹ́ kí ni tó wí. Dismantle the terrorist network. So, bring perpetrators to justice. Perpetrator will bring to justice. Àwọn tó yẹ pé tẹ́ bá ti mú ẹ tún rehabilitate wọn ni. Ẹ pardon wọn. Ẹ fún wọn ní amnesty. Àwọn wá padà dé wọn tún wá ṣe ń lóró. Bó lè yàn kó ṣe. Bó láṣẹ gbọ́ pé èèyàn kan ti pa àyàn rí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń bẹ ní ọgbà ẹ̀wọ̀n lónìí. Wọn ò mọ̀ọ́mọ̀ dojú ìbọn kọ èèyàn wọ́n ṣèèṣì pa àyàn ni wọ́n wà lẹ́wọ̀n dé sìn. Yes. Àti rí ọ̀pọ̀lọpọ̀ ọdẹ tó jẹ́ pé wọ́n ń dẹ̀gbẹ́ lọ ni àsìta àbọ̀n ló lọ ọbẹ̀ nìkan nù wọn. Ẹni tó yìn ń bẹ lẹ́wọ̀n dé sìn ó ṣèèṣì ni o. Ṣùgbọ́n tẹ́ ẹ bá fà ní wípé ẹ pè kinní kan mass kinní kan ẹ pè kinní kan ní attempt mọ kinní kan ẹ pè kinní kan mọ kinní kan. Àwọn ọ̀jọ̀gbọ́n ti pick nǹkan tí mo fẹ́ sọ torí YouTube ní ó jẹ́ kí n lè mọ̀ pé délẹ̀. Kó má dàbí nǹkan pé nǹkan tí ń dẹ́rù báyàn là ń sọ lórí ètò n tó bí nìyẹn. Attempt mọ tàbí manslaughter ẹ ti máa understand ẹ̀ bẹ́ẹ̀ yẹn. Ẹ wá rí ẹni tó mọ̀ọ́mọ̀ pààyàn gangan tó mọ̀ọ́mọ̀ jíyàn gbé ọmọ kékeré tí ò tí ì pé 20 years ó lóun ti pààyàn more than 100 ẹ̀dẹ̀ rehabilitate ẹ̀ ẹ̀dẹ̀ pardon ẹ̀ ẹ̀fọ́ eléyìí náà ní amnesty. What kind of country is this? Bọ́n bá rí sọ́jà wọ́n ń pa sọ́jà ń pa kó pa. The military paid tribute. Ọmọ eléyìí ò ṣe dáadáa àti pay tribute yẹn ò nira fún wọn. The military paid tribute to the Major General, who local media reported was 61 when he died, describing the loss as tragic. Eléyìí àwọn vocabulary ńláńlá ìmọ̀ ń yá sí wa lẹ́nu ọ̀rọ̀ ọ̀rùn gan àìwá àti condolence visit ó yá sí wa lẹ́sẹ̀ gan àwọn governor wá senator wá. Àwọn ẹbí ẹ̀ pé wọ́n wá pìtì pẹ̀lú àwọn ẹbí ẹ̀ wọ́n bá ra àwọn ọmọ wọn nísìnyí wọ́n lè pọ́n máa fún scholarship wọ́n máa fún wọn nígbọ́n máa fún wọn láwo ta ni ó replace bàbá àti wọn. Ẹ̀yin jẹ́ bàbá àwọn ọmọ yín ẹ jẹ́ ọkọ ìyàwó yín àti mọ̀ whereabout ìyàwó ọkọ ló ti kú àtìmọ́lé driver ńkọ́ ìjà mọ̀ whereabout ẹ̀ àbó wọn lẹ́bí. Okay. And offer condolences to his family and former colleagues. A statement said he made immense contributions to counter-insurgency operations. His commitment to duty and to the unity of Nigeria remains a shining example for all personnel.
n tá gbọ́ látọ̀dọ̀ iléeṣẹ́ ológun nù ìyẹn ò sún àláàyè ọjọ́ abákúlà dèrè hypocrite tó tó ọmọ adarí wọn ò sí especially àwa Yorùbá ìkà tó tó wa láyé ò sí o kò sẹ́ni tá a máa ń yìn lójú ayé ẹ̀ kò sẹ́ni tí máa ń ṣe nǹkan tó dáa lójú ayé ẹ̀ ṣùgbọ́n bó bá ti kú báyìí èèyàn rere ní jáde lẹ́nu gbogbo wa èèyàn dáadáa ní jáde lẹ́nu gbogbo wa. ọjọ́ wo láṣẹ lè dà orílẹ̀-èdè Nàìjíríà kọ́lọ̀ nínú àánú ẹ̀ ó ṣàánú wa o. well ẹ gbọ́rọ̀ lẹ́nu Gumi o ẹ gbọ́rọ̀ lẹ́nu Gumi o. now okay. ẹ gbọ́ Gumi. When you ask a battery of questions, how do you expect me to convince you? Let me step one by one. IPOB is attacking the police, is attacking the army. Ẹ dákun torí Ọlọ́run ẹ̀yin dádì àti mọ́mì mi mọ̀ ní o ṣé wọn ò lè gbé Gumi ni wọn ò lè arrest Gumi ṣé wọn ò lè question ẹ̀. ó láwọn IPOB wọ́n ń kọlu ọlọ́pàá wọ́n ń kọlu àwọn army. Attacking INEC, government institutions, killing our men in service. Now, bàbá wa wò dáadáa náà because ẹnìkan sọ̀rọ̀ ó ní àbí ẹnìkan wo tiẹ̀ lọ sọ̀rọ̀ Olúwo ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń bínú ó láwọn èèyàn kan wà tó jẹ́ pé inú ń bí wọn bó ló yẹ ká béèrè pé kí ni ń bí wọn nú ẹni tí inú ń bí tó rápátá ńlẹ̀ tí ò lè forí sọ ẹni tí inú ń bí tí tírélà iléepo ń kọjá lọ tí ò lè bọ́ sójú ọ̀nà fún bó ni ó sì máa kanra má wa oníbóyè bí ń pa àwọn èèyàn kan can you imagine that tẹ́bí bá wá ń pa àwọn èèyàn sáwà láàfún lóúnjẹ. And the herdsmen are kidnapping children not to kill them. Can you imagine? And the herdsmen are kidnapping the children not to kill them. Kì í ṣe pé wọ́n fẹ́ pa wọ́n o, wọ́n kàn ń jí wọn gbé. Kí ni ìdí tán fi ń jí wọn gbé? To get money. To get money. So, láì kì í sọmọ ewúrẹ́, láì sọmọ ehoro, láì sọmọ adìẹ, láì sọmọ ajá. Ọmọ èèyàn ni wọ́n gbọ́dọ̀ kó láti get owó. Àwọn tí wọ́n fẹ́ gbowó lọ wọn. Ọmọ ta làwọn kó tí wọ́n fi lówó lọ́wọ́. Ṣé ìwọ tí wọ́n ní láti ṣiṣẹ́ kí wọ́n rówó? Tó ìjẹ́pọ̀ ọmọ tiwa ni wọ́n ń wá kiri. Bí wọ́n bá ń bínú, ìjọba ni kí wọ́n bínú sí. Àwọn tí ń bẹ nípò ìjọba ni kí wọ́n bínú sí. Kí ló dé tí wọn ò bínú sí wọn? Kí ló dé tí wọn ò kọlù wọn? Retire army general yìí kí ló ṣe fún wọn? Bó ṣe wà ní ìsìn ẹnìkan ló máa bínú ẹ̀ nínú iléeṣẹ́ ológun. Bó ṣe wà ń ó gbọ́dọ̀ jẹ́ kan nínú àwọn tó gbógun ti ìgbésùnmọ̀mí àti àìjínigbé lórílẹ̀‐èdè Nàìjíríà ńgbà tó wà lẹ́nu iṣẹ́. Ó ti fi wọn lápè wọ́n sì ti mú ọwọ́. Kì í sàwọn báńdì gan ni wọ́n wá kiri o. Ní lára àwọn àgbà sọ́jà ní ọ̀wá ní òní nínú. Ṣé wọ́n mọ̀ wípé yóò kọjá ń bẹ̀? Ṣé ìsepẹ́ ẹni tí bàbá yìí sọ fún pé òun lọ bí ìgbéyàwó ló fáwọn tó lọ dúró sí ojú ọ̀nà ló fún ọ lọ́wọ́ ẹni tó mọ ibi tí ń lọ? Àbọ̀kàn wà coincidence ni. Sáwọn eléyìí ó kàn wá fún operation ni wọ́n ṣe mistake pàdé ẹ̀ lójú ọ̀nà wọn jí gbé. Àbọ̀ wà deliberate. Pòun gangan ni wọ́n plan pé wọ́n fẹ́ lọ jí gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀. Odidi Major General wọ́n jí gbé conveniently without resistance.
kò já ń pátá kò sí kankan wọ́n gbé àwọ̀ ẹ̀ wọ́n gbé driver kí wọ́n fi ṣe kó tó kú ṣé wọ́n tọ́jú ẹ ni ṣé wọ́n lù ni ṣé wọ́n gba ní nǹkan ni ṣé wọ́n fi ibi pa ni sọ lárùn lára tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ń tọ́jú tí ń nọ́ọ̀sì gbogbo àwọn ìbéèrè yẹn ó dùn ní pé kò sẹ́ni tó lè dáni lóhùn bọ̀tẹ́lẹ̀ tó dùn wájú òun ni wípé ó dídí major general nínú iṣẹ́ ológun ni wọ́n gbé tí ó láǹfààní àti jàjàbọ́ my lovely brothers and sisters ẹnikẹ́ni tí wọ́n bá dè lókùn lọ́wọ́ bóyá dè síwájú àbá dè sẹ́yìn kò lè dára ẹ̀ tú o bó bá tiẹ̀ jẹ́ wájú ni ó lè fẹ̀yìn tú ṣùgbọ́n tó bá yẹ mú ọ tán fi dì ọ́ lọ́wọ́ sẹ́yìn ó ń tọ́ ò lè dára ẹ̀ tú ẹnikẹ́ni tán bá mú sígbèkùn kò lè fírí ìyá rẹ̀ kìsídàkẹ́ni tó so kó tú tàbí kẹ́lòmíì ó wá láti wá tú Kennedy tẹ́nìkan ó fi rò ó lọ́kàn tàbí táwọn ìsọ̀rí èèyàn kan ó fi rò ó lọ́kàn ẹja lọ jíyàn gbé ẹja gbẹ̀mí eléyìí ẹja pa eléyìí Kennedy tíjọba tí ń sọ pé òun ń ṣe taráàlú yóò fi wá múrò àwọn èèyàn bẹ́ẹ̀ tí ó sọ pé amnesty ló tún kàn. ṣé tí gọ́ọ̀mẹ̀ntì bá prosecute wọn ṣé wọ́n ó lu gọ́ọ̀mẹ̀ntì ni because as far as I'm concerned àwọn president were active enough mo fọlọ́run búra irọ́ ò da ẹni tí ń pa ò lálàáfíà if you don't have action you should not lead please don't lead. èmi ò lè ààrẹ ò lè jẹ president o n lè jẹ president o gbogbo àwọn tán mú tán kó yìí á yànké wọn nísìnyí ká yànké wọn pátápátá ká mójú kó ń bẹ̀. ilé yìí ò ní pé a fẹ́ kí wàhálà ikú ọ dá kó tán pátápátá. Can you compare somebody who's killing our gallant men in the armed forces directly, attacking them, to somebody who's kidnapping children to make money, not to kill them? Can you imagine? Bó lẹ ṣe fẹ́ compare ẹni tí ń dojú ìbọn kọ àwọn sọ́jà tí ń dojú ìbọn kọ àwọn ọlọ́pàá. Tẹ́ compare rẹ̀ pẹ̀lú ẹni tí ń jí àwọn ọmọ kéékèèké gbé torí kóun ó lè gbowó. Ṣé mi lè sọ bó ṣe sọ yìí? Ṣé mi lè sọ ń tọ́ sọ yìí? Kí DSS ọmọ kànlẹ̀kùn lé mi lọ́la. Ṣẹ́yìn lè sọ. Dìwé ìbọn ṣe máa kàrámẹ̀ bí ẹni pa àpò dídì ìlú run ni o. Ńlẹ́ nìkan sọ freely lórí National TV ló ti ń sọ. Yà wọ́n ṣe interview fún ni lórí National TV ló ti ń sọ yìí. Confidently. Ó ń side àwọn bandit. Ó ń defend wọn. Ó tó ń jẹ́ kó yé wa wípé tí wọ́n bẹ́tà tàwọn IPOB. Ẹ gbọ́, ṣé wọ́n bẹ́tà IPOB àbá IPOB bẹ́tà wọn? IPOB bẹ́tà wọn as far as I'm concerned. Because IPOB ní request. IPOB ní ti ń dùn wọ́n ti ń bí wọ́n nú. Region ni kò kí ń ṣe individual. Ńlá IPOB ti jáde. Ẹ jẹ́ ká máa lọ afẹ́kù lára Nàìjíríà ló bí IPOB. So wọ́n ní request. Wọ́n ní tí wọ́n ń fẹ́. Wọ́n ní tán ń béèrè lọ́wọ́ ìjọba. Wọ́n ní tí wọ́n ń béèrè lọ́wọ́ Nàìjíríà. Torí pé wọ́n rò wípé àwọn wà marginalized. Pín kárí dọ́dọ̀ àwọn. Káwọn ó yẹ káwọn náà ti jẹ president. Ó yẹ káwọn ètò kan dọ́dọ̀ àwọn kò dọ́dọ̀ àwọn ni wọ́n ṣe ń béèrè fúnlé olómìnira tiwọn. Lóòótọ́ wọn ò ṣe pẹ̀lú sùúrù gbogbo nǹkan kọ́ la fi sùúrù ṣe o. Ṣé wọ́n dédé ń kọjú ìbọn sáwọn sọ́jà ọlọ́pàá ni? Sáwọn náà kọjú ìbọn sí wọn. Bàbá léwúrẹ́ kàn gànà yóò yíjú padà síyàn. Gbogbo ẹ̀yà kọ́ ló lè yọ ní sùúrù bí Yorùbá. Sùúrù wa náà ní ń kó bá wa yìí kọ́ lọ́mọdé ó kó bá wa mọ́.
kọ́lọ́hún tètè là wá ń bẹ̀ kó tètè gbà wá ń bẹ̀ àti dọ́ọ̀lù jù Ọlọ́run dáríjì mi o kọ́lọ́hún ṣàforíjì o àti dọ́ọ̀lù jù ńlẹ̀ Yorùbá accommodation ni àwa accommodating ni àwa igbá ni njó la fẹ́ ṣe yẹn dà the earlier the better tá a bá stop accommodation wa náà gbogbo èèyàn ò lè dàbí èmi o èmi ní decision mi ò fún oníbàárà lówó mọ́ o tí bá ti sọmọ Yorùbá o mi ò rán èèyàn kankan ṣẹ́ o n tó bá wù yín kẹ́ pè mí o ṣírí ìyàbò bá ń bí àlà ó sunkún dọ̀la mi ní fún ṣíṣì tora wa la ń encourage wọn wọn ó gé wọn lọ́wọ́ lókè ọya àwa láàmú bọ́ wọn ń bí i ṣé bíbá yìí dàbí àgìtàn tán ń dọ̀m̀pù abirùn sí ni the earlier the better oríṣiríṣi ọ̀nà tá a fi máa stop gbogbo àwọn nǹkan ilé lẹ́yìn àwọn àlìmọ́jìrì ọ̀hún ti wá gbọ́n àwọn oníbàárà wọn ti wá gbọ́n ẹnu ọ̀nà báǹkì wọn lọ ń dúró sí báyìí bọ́yọ̀ lọ béèrè fún ATM ní bọ́bá sá ti jáde ní báǹkì wọ́n gbé dáàdì ẹ̀ fún mi lówó dáàdì ẹ̀ fún mi lówó olóhùn ní jára lákòóbá wọ́n sùrù mọ́ ni. So like I said ṣé wọn ò lè gbé gúnmí ni èmi tí mo jọ́ ọmọ kékeré tó bá jẹ́ mi wà lórí àlééfà wọ́n ti gbé ti wá ẹ̀ ẹ gbọ́dọ̀ ẹ má fi pò dán mi wo mo fọlọ́ ń bẹ̀ yín o èmi bá sọ pé mo fẹ́ jẹ president lọ́la ẹ má jẹ́ ń jẹ́ o China sọ yóò burú ju ti China lọ ẹ ti ẹ má jẹ́ débẹ̀ o ẹ ti ẹ lè jẹ́ kí n débẹ̀ náà gbogbo ẹni tí kó wa jẹ pátápátá etí òkun kí ni àìsàn ní rù wọn lu etí òkun o ti pẹ́ jù yóò ti mọ pẹ́ jù. kì í sáwọn nìkan lè yàn pa o yàn pa ìyàwó wọn mọ́ o àtàwọn ọmọ o tọ́lá wọn náà jẹ́ ń bi owó ọ̀hún wọn náà ń bi owó ọ̀hún o. kàláì ẹ má jẹ́ ń débẹ̀ o má gbàpò tí lọ́la ẹ má sọ́pọ́ọ̀tì mi o sọ́pọ́ọ̀tì mi kẹ̀ gbígbà tí èèyàn dáràn sí rẹ̀ lọ́rùn ni o mo fọlọ́ ń búra. àwọn èèyàn kó ṣe máa kówó jẹ táwa kan máa wà nú ibi táwọn language nínú ìṣẹ́ education wa máa wà ní position tó wáyé secondary school tí mo ti jáde ọmọ tí ń bẹ ń bí ò pé 40 mọ́ àwọn classes ti wó dànù ó ti parẹ́ tó jẹ́ pé sìmẹ́ǹtì la fi mọ̀ pé class wà ń bẹ ọ̀pọ̀lọpọ̀ iléèwé kò sí ti ń jẹ́ center mọ́ lọ lówó láti lọ sí private hospital wàhálà ilé ayé tiẹ̀ náà kàn kú dànù health center government health center wọn ò lówù òwú lásán débi tán máa ní plaster kò sí iodine kò sí nǹkan kan tán fi máa dá ẹ̀jẹ̀ àwọn olórí burúkú kan tẹ́ ń sick wọ́n lọ Germany wọ́n lọ London àwọn ibi táàtì béèrè lọ́wọ́ Ọlọ́run náà nù pé kí ló dé èyí ṣe jábàálù àwọn eléyìí dànù ìbí special jet tí wọ́n ń gbé èyí jábàálù wọn dànù tó jẹ́ pé ọmọ kọ̀làkọ̀ságbé náà látò máa ní bàálù rẹ̀ ó tó máa já. ẹ má sáfì mi jẹ president o. Look, we need some fairness in what we are doing. What kind of fairness? nínú àwọn tí ń jìyàn gbé ẹ̀yin dádì àti mọ́mì. Well, ẹ má jẹ́ ń làágùn púpọ̀ kí n sì mọ́ láyé lóògùn púpọ̀. Ọ̀gá sọ́jà ti kú o, ó kú sátìmọ́lé àwọn ajínigbé. Ṣé bá ṣe máa bá lọ náà nu? Àwọn ọmọ wa ti fẹ́ pé 30 days lákòóló àwọn ajínigbé. May 15 wọ́n kó wọn. Òní ni June 13 o. Ọ̀túnla ni June 15 tí yóò pé oṣù kan gẹ́rẹ́gẹ́ tí wọ́n ti kó wọn lọ.
positive information as far as I'm concerned. Kò sí nǹkan kan tó positive pé kò sí àpẹẹrẹ kankan àti ìrí o bóyá tó bá dọ̀la o á gbọ́ ìròyìn ayọ̀ o bá a ṣe ń pray fún bá a ṣe ń anticipate fún bóyá lọ́la bóyá máa gbọ́ ìròyìn ayọ̀ kọ́lọ́hún ó jẹ́ tiwọ́ gbọ́re o kọ́lọ́hún sàwọn ọmọ yìí ní rírí kọ́lọ́hún ó jẹ́ kán release wọn kọ́lọ́hún ó fáwọn ọmọ yìí lómìnira kó fún wọn lálàáfíà kí àwọn méjì tó wà nínú ìbànújẹ́ kí wọ́n dá láyọ̀ padà àwọn ọmọ tán jí kó wọ́n wà nínú ìbànújẹ́ tọ́jẹ́ pọ́lọ̀ nìkan ló lè ṣe atọ́nà bí kinní ọ̀hún ṣe kúrò lára wọn títí tó ń fi parí ilé ayé wọn àwọn ẹbí tí ń bẹ ńlé wọn anticipate àwọn ọmọ àtàwọn tíṣà wọn tó wà nínú igbó wọn anticipate àwọn aráalé ń wo wípé sáwọn ó tún padà rí wọn mọ́ ìjọ́ wo làwọn ó padà rí wọn àwọn tó wà nínú igbó ń wò pé sáwọn ó jáde níbi táwọn wà yìí ọjọ́ wo làwọn ó jáde kí ni ó gbé àwọn jáde bó làwọn ó ṣe jáde. oore tọ́lọ̀ lè ṣe wá nínú oṣù yìí ni pé ká gbọ́rọ̀ yìí lọ́la pé wọ́n ti release àwọn ọmọ yìí o tàbí agbára kan ti lọ ọbẹ̀ ó ti bá wa kó wọn jáde ìròyìn ayọ̀ dẹ̀ gbọ́kàn wa ọlọ́run lè ṣe kò sẹ́ni tó lè ṣe lẹ́yìn ọlọ́run ṣé ti trauma ẹ̀fẹ́ lẹ́yìn ó lẹ̀ fọlọ́run àníkàn kọ́kọ́ jáde ná so ọ̀gá ológun tó kú kọ́lọ́run ó mèpẹ̀ burúkú kò lójú ẹ̀ kọ́lọ́run ó sì máa torí ọ̀rọ̀ ọlọ́rọ̀ báni lẹ́nu torí pé àwọn nǹkan kan máa ń bẹ tí máa ń jẹ́ ẹ̀san o mo ti kọ́kọ́ tọrọ astagafro láì mo ti kọ́kọ́ tọrọ àforíjì lọ́wọ́ ọlọ́run bí àwọn nǹkan kan ń bẹ tí máa ń jẹ́ ẹ̀san o how clean ni máa yẹn lórí ọ̀rọ̀ insurgency ṣé kò pínwó sí ọ̀gbẹ̀yìn bẹ́bọ jẹ́ lójú ọ̀nà àti gbógun ti insecurity lórílẹ̀‐èdè nàìjíríà sí ọ̀dàlẹ̀ ṣé kìí ṣe pọ́ balẹ̀ lọ ọlọ́run ṣàforíjì o ọlọ́run ṣàforíjì o àbẹ̀sẹ̀ bàbá wò lára ọmọ títí dé ìran kẹrin mi ò sọ pé bẹ́ẹ̀ lórí o èmi kàn tó ń béèrè pé kò sí ní tí ò lè ṣẹlẹ̀ níta bá ti ro kan lọ sọ́tún ká tún ro lọ sápá òsì àti bá wọn kẹ́dùn ṣùgbọ́n mo kàn ń béèrè ni ìdí wo ni mo dẹ̀ ṣe ń béèrè pé kémi ó lè yẹ sí ọwọ́ mi wò kẹ́yìn náà ò lè yẹ sí ọwọ́ yín wò ìmọ̀ ìyá mi tó kọrin ọ̀hún bóyá Bọ́lá rẹ ni ó yẹ ṣẹ́ ọwọ́ rẹ wò kí Jésù tó dé yẹ̀ṣẹ́ ọwọ́ rẹ̀ wò kọjọ́ ìdájọ́ tó dé bó bá ṣe búburú ni tètè lọ yí padà tó bá ṣe rere ni kò sì má ti tẹ̀síwájú. kí kálukú yẹ̀ṣẹ́ ọwọ́ ẹ̀ wò àṣegbé kan ò sí o àṣepamọ́ ní ń bẹ o. akéèpè kan ò sí atọ́jú èpè pamọ́ fúnni ní jẹ́ akéèpè pamọ́ fúnni ní jẹ́ gbogbo tá a bá ṣe lónìí àwọn kan ó mú tí wọ́n jẹ́ o àwọn kan ò ní lè mú tí wọ́n jẹ́ irrespective bí sí wù ká lágbára tó Ọlọ́run yóò wà pẹ̀lú gbogbo wa o akandọ̀ ọ̀rọ̀ ayé kòńkò ẹ jẹ́ kí n yọ̀ǹda yín kémi náà yọ̀ǹda ara mi èrò mi lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ò ní wípé ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà ó ń wá àpérò kíákíá ṣe dandan ní ká fagídí wà papọ̀ mò ń gbọ́ tí Múfú wò ó tí ń sọ wípé nàìjíríà ò tí ì bá àdìjọ àwọn orílẹ̀-èdè míì lọ
pé ká pín nǹkan ní solution. Mi ì rí bí tẹ́ni tó wà with sanity tí ó ti tún máa sọ fún wa pé ká pín kọ́ ní solution. Lóòótọ́ ló difficult ṣùgbọ́n tó bá possible tá a bá lè rọ́nà àbáyọ sọ́nà tá a fi lè pín táwọn tí wọ́n ń bẹ nílé ìjọba tí wọ́n bá lè rí ní tá a rí tó jẹ́ pé wọ́n nífẹ̀ẹ́ aráàlú lóòótọ́ tán fẹ́ ká kúrò lóko ẹrú tán fẹ́ ká kúrò nínú dààmúdààbò. Nàìjíríà ti tóbi jù láti govern fẹ́nìkan. Bàbá fẹ́ jẹ́ kórílẹ̀-èdè yóò dáa o, Nàìjíríà ti tóbi jù láti govern fẹ́nìkan. We have different and separate desires, different and separate ambition. A kì í ṣẹ̀yà kan náà o ní ó jẹ́ kí Nàìjíríà ó tètè dá o. Tó bá jẹ́ Haúsá ni èdè wọn ó tètè yéra wọn ó tètè rọ́nà lọ. Tó bá jẹ́ ẹ̀yà Ìgbò nìkan ni ẹ̀yà Ìgbò ti ga wọn ó ti develop ọgbọ́n technology wọn ìmọ̀ business wọn á ti grow wọn á ti outgrow everybody. Tó bá jẹ́ràn káàárọ̀ òjìrè nìkan ló dá wà culturally àwọn èèyàn máa wò wá wọ́n fẹ́ dàbí wa intelligently economically Yorùbá ti máa grow gan. Níṣẹ́ ìta fi máa rojọ́ lónìí rojọ́ lọ́la pariwo lónìí pariwo lọ́la a lè pín peacefully kódà gan ká tó mú Fúlàní lọ́rẹ̀ẹ́ ká mú Yíbò lọ́rẹ̀ẹ́ ṣùgbọ́n kálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Bàbá pín Nàìjíríà nísìnyí ẹnìkan ò lè tòkè Ògùn wá kọ́ mọ́ wá ṣe mú gòngònù lálẹ́dẹ Ọ̀yọ́ ẹnìkan ò lè wá látòkè Ọya kó lóun fẹ́ wá jiyàn gbé ń bì í. Ànímọ̀ pa wọ́n tàn èèyàn mọ̀ kán wọn lápá á máa rìkọ́ọ̀dù á máa ṣó ẹ̀ fáwọn tó kù wọn.